I greet everyone. Good morning, Ofajo. Ẹ káàárọ̀. Ní ìjẹta, àwọn Àmọ̀tẹ́kùn wọ́n wá sí ibi tí mò ń gbé. Wọ́n wá arrest mi. In fact, wọ́n plan láti já ilẹ̀kùn wọlé. Mi mọ nǹkan tí mo ṣe o. Ìgbà tí wọ́n gbé mi tí mo jáde tí mo padà sílẹ̀ fún wọn. Mo ṣẹ̀ṣẹ̀ bí ọ́fíìsì wọn náà gbé mi lọ ni. Tí mo realize ni pé hospital náà gbé mi lọ bí tán ti ń wo wèrè. Torí pé mo ní mo ṣe Islam mọ́, náà fi sọ pé wèrè, náà fi lérò pé wèrè ni mí o. Torí pé mo renounce Islam, náà fi ṣe bí wèrè ni mí. Ìgbà tí a dé hospital ní ìjẹta, wọ́n da abẹ́rẹ́ kan bò mí tí ìmọ̀ orúkọ agídí náà fún mi lábẹ́rẹ́. Mi mọ̀ abẹ́rẹ́ tán fún mi o. Wọ́n di tẹ̀ mi síbẹ̀, wọ́n fún mi omi méjì. Mi mọ̀ tán fi sí àmì àwọn abẹ́rẹ́ tán fi sínú omi yẹn náà. Gbogbo nǹkan tán ṣe fún mi lágídí ni o, kò ṣe nírọ̀rùn o. Wọ́n fagídí fún mi lábẹ́rẹ́, fagídí fún mi ní everything tán fún mi ni. Ìgbà tó di ìrọ̀lẹ́ àná tí mo wò pé bóyá máa jáde torí ara kìí ṣe pé ara mi ò yá, mi ì pẹ́ anybody pé mo sick. Wọ́n kàn wá náà ni pé torí pé mo sọ pé mi ò sí Islam mọ́ o, mo ti ya wèrè. Ìgbà tó di ní ìrọ̀lẹ́ àná, wọ́n bá tó fún mi láwọn abẹ́rẹ́ wèrè kan tí mi understand, tí mo ṣe ti nọ́ọ̀sì dànù, mo sàṣàkó lọ hospital. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Mi ò mọ̀ ìgbà tí Àmọ̀tẹ́kùn di àwọn tí wọ́n tó di pé wọ́n mú yàn fún ẹni tí ó ṣẹ̀sìn mọ́. Mi ò mọ̀ ìgbà tí Àmọ̀tẹ́kùn ṣiṣẹ́ fáwọn ẹlẹ́sìn o. Ìjọba Ọ̀yọ́ state, ẹ pè àwọn Àmọ̀tẹ́kùn, ẹ pè wọ́n sí ọ̀rọ̀, ẹ bá wọn sọ̀rọ̀ o. Mi ò mọ̀ nǹkan tí mo ṣe o. Wọ́n threaten life mi. And then these people, àwọn tí mo fẹ́ dákọ̀ yìí, iṣẹ́ ni mo ń gbọ́ tán jọ ń sọ wípé ẹ jẹ́ ká pa, ẹ jẹ́ ká ṣe léṣe. Mo gbọ́ lẹ́nu wọn. Azeez Mustapha Khalifa, ọmọ ìyá mi ni wọ́n fẹ́ pa mí. Azeez Sehu Toyib, òun ló ń sọ fún Mustapha pé ẹ jẹ́ ṣe léṣe, ẹ jẹ́ pa. Mo gbọ́ lẹ́nu wọn, wọn mọ̀ pé mò ń gbọ́ ìgbà tí wọ́n wá sẹ́yìn kùlé tí mi ọkọ̀ sílẹ̀ fún wọn. Rasaki tá ń wá, ọmọ ìyá ni wọ́n náà, òun náà wà láwọn tó fẹ́ pa mí, ẹgbàá mi wọ́n fẹ́ pa mí ni o. But mo ti free báyìí. In fact, mo lọ sí live báyìí ní TikTok. Live báyìí. Ẹgbàá mi o, kó tó kí wọ́n padà pa mí o. Gbogbo àná la gbọ́ nǹkan tí bàbá wa yìí nǹkan tán sọ. Ẹ̀sìn Islam bá ṣe máa ń sọ ẹgbẹ́ òkùnkùn ni. Tó bá ti sọ pé o ò ṣe mọ́, òfin tó wà nínú ẹ̀sìn ni pé kí wọ́n pa irú ẹni bẹ́ẹ̀. Torí pé èròǹgbà wọn ni pé wọ́n fẹ́ sọ gbogbo ayé di mùsùlùmí. Wọ́n fẹ́ tẹ orí gbogbo wa ba kí gbogbo wa di ẹrú lárúbáwá. Wọ́n fẹ́ kí gbogbo wa kọ́kọ́ di ẹrú Fúlàní, láti ibẹ̀ lọ àwa di ẹrú lárúbáwá. Ẹ̀yin èèyàn wa, àwọn Fúlàní ti pọ̀ láàrin wa. A ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé èèyàn tó bá ní orí tó ń rò kó lè ṣe Islam, á ti mọ̀ yí pé irọ́ lásán ni. Ẹ̀tànjẹ ni wọ́n gbé wá, wọ́n fi wá fi ṣe fún wa. Wọ́n gbé Islam yìí wá láti wá gba agbára lọ́wọ́ wa ni. Ẹ̀sìn tó máa ń pín ẹbí ni. Ó yẹ ká ti mọ̀ yí pé tó bá jẹ́ pé Ọlọ́run Lódùmarè ni Allah lóòótọ́, kò ní máa pàṣẹ kú. Ọlọ́run ò lè pàṣẹ kú, ẹ̀rí. Torí pé èèyàn náà wọn ò ṣe Islam mọ́, wọ́n wá gbé, wọ́n lọ yẹ ọpọlọ ẹ̀ wò. Bọ́n ṣe máa ń ṣe gẹ́lẹ́ nìyẹn, wọ́n á kọ́kọ́ lọ wo ọpọlọ ẹ̀ wò. Ṣé ẹni yẹn ṣó ya wèrè, ṣé kò ya wèrè? Wọ́n á wá fún un ní bí ọ̀sẹ̀ méjì. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó bá ti sọ pé òun ò ṣe mọ́ náà ni, the next thing fact to know, wọ́n á pa arú ẹni bẹ́ẹ̀. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ jí ẹ má sùn. Ẹ̀sìn Islam wọ́n gbé wá láti wá fi pa wá ni, wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ni. Àwọn Fúlàní ti pọ̀ láàrin wa. Ọ̀nà kan ṣoṣo tá a lè fi gbára wálẹ̀, òun ni pé ká fi ẹ̀sìn Islam lẹ̀, torí pé Fúlàní ò lè fi Islam lẹ̀ láíláí. Ẹ̀sìn Fúlàní, òun ni Islam. Àṣà àti ìṣe àwọn lárúbáwá, òun dẹ̀ ni Islam. Ẹ̀yin ọmọ Oòduà, ẹ jí. Allah kò lágbára kankan. Allah ò lè gbà wá. Allah máa ba ayé wa jẹ́ ni. Tí a ò bá fẹ́ kí wọ́n ba ayé wa jẹ́, tí a ò fẹ́ kí wọ́n gba ilẹ̀ lọ́wọ́ wa, tí a ò fẹ́ di ẹrú Fúlàní, tí a ò fẹ́ di ẹrú lárúbáwá, ẹ̀yin èèyàn wa, ẹ fi ẹ̀sìn Islam lẹ̀. Kò sí nǹkan kan tó máa ṣe yín. Èrè lásán ni Allah, kò lágbára kankan. Allah ò lè dá àyàn pa, kò lè pa àyàn. Ló fi jẹ́ pé àwọn mùsùlùmí ló máa ń rán níṣẹ́ kú, pé ẹ lọ pa wọ́n. Ẹ̀yin èèyàn wa, Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè. Èrè inú Kaaba ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró. Ó dìgbà.